Yeah. Yes. You're welcome to Èdè Yorùbá Dùn Cast. Ẹ káàbọ̀ sí ìkànnì Èdè Yorùbá Dùn. Èdè Yorùbá Dùn. Èdè Yorùbá Dùn Cast. Bẹ́ẹ̀ ni lórí ìkànnì yìí ni a ti ń kọ́ ara wa bí a ṣe ń ka èdè Yorùbá, bí a ṣe ń sọ àti bí a ti lè gbọ́. À ń kà nípa ìwé ìtàn, àpilẹ̀kọ, àwọn ìtàn àròsọ. À ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá. À ń sọ̀rọ̀ nípa àwọn ìró èdè Yorùbá àti oríṣiríṣi ohun tí a nílò láti mọ̀ nípa èdè wa tí ṣe èdè Yorùbá. Bákan náà sì ni a tún bá ara wa sọ̀rọ̀ nípa bí a ṣe lè bá ara wa gbé pẹ̀lú àlàáfíà. À ń gbára wa ní ìmọ̀ràn lórí ìgbéyàwó. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lórí mímọ̀ àbùdá wa, àwọn ìwà tí a ní. Know your temperament. Sọ̀rọ̀ nípa sanguine. Ọlọ́yàyà wọ́n jẹ́ ẹni tí ó máa ń tètè ní ọ̀rẹ́, ẹni tó ṣe wípé níbikíbi tí wọ́n bá ti wà ẹ máa gbádùn wọn ṣá ni. Bẹ́ẹ̀ ni bí Ọlọ́run ṣe dá wọn ni. Bákan náà sì ni wọ́n tún ní àléébù. Bí wọ́n ṣe ní ibi tí wọ́n dára sí, bẹ́ẹ̀ ni wọ́n ní àléébù. Ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Ṣùgbọ́n àwọn ìwà kan wà nínú wa tó sọ irú ènìyàn tí a jẹ́. Àwọn ìwà àbímọ́ tó ṣe wípé ó mú kí àwọn èèyàn mọ irú ènìyàn tí a jẹ́. Bákan náà ni mo sọ fún wa wípé tí a bá rí ohunkóhun tó ṣe wípé ó jẹ́ ìwà tí kò dára nínú wa, kí a gbàdúrà sí Ọlọ́run. Yorùbá bọ̀ wọ́n ní èèyàn ń mọ̀ rìn kórí máa mì. Kò sí béèyàn ṣe mọ̀ rìn tó tí orí rẹ̀ ò ní mì. Bí oníkálùkù ṣe ní àwọn ìwà tí ó dára nínú ayé rẹ̀, bákan náà ni àwọn ìwà tí ò dára ó wà nínú ayé ẹnìkọ̀ọ̀kan. Kò sí ẹnikẹ́ni tí ó pé. A tún wá sọ̀rọ̀ nípa choleric. Àwọn yẹn ni àwọn akọni. Àwọn wọ̀nyí ni àwọn ènìyàn tó ṣe wípé tí ẹ bá fi iṣẹ́ lé wọn lọ́wọ́, wọ́n á rí wípé iṣẹ́ náà yọrí. Ara àbùkù ara wọn ni wípé wọ́n wà selfish. Wọ́n jẹ́ onímọ̀tara ẹni nìkan. The third temperament we are going to be considering today is melancholy, tí a mọ̀ sí onírònú. Ohun tí mo sọ fún wa ni wípé àbùdá ìwà tí a ó gbé yẹ̀wò ní ọjọ́ tí ò ní, òun ni a mọ̀ sí melancholy. Àwọn ni a mọ̀ sí onírònú ní èdè Yorùbá. Bí a ti ń bàbọ̀ láti ìbẹ̀rẹ̀ ni wípé ọ̀nà méjì òun ni a pín ìwà yẹn sí. Àwọn tí ó dára nínú ìwà wọn àti àwọn tí kò dára. A ó bẹ̀rẹ̀ lórí àwọn ohun tí ó dára nínú ìwà wọn, their strength. He or she is well organized. Onírònú ó jẹ́ ẹni tí ó wà well organized, ó jẹ́ ẹni tí ó máa ń tò nǹkan bó ṣe yẹ kó rí. Ohun tí wọ́n á ṣe ní ọ̀sẹ̀ kan láti ọjọ́ Ajé títí di ọjọ́ Àìkú ó ti wà. Wọ́n ti plan program wọn. Bí wọ́n dẹ̀ ṣe plan rẹ̀ yẹn gan ni wọ́n fẹ́ kó rí. Kì í ṣe pé kéèyàn kan wá dé ní ìsìn kó ní pé ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ bá wa ṣe nǹkan báyìí. Kí onírònú tó lè adjust sírú nǹkan bẹ́ẹ̀, kó tó lè bá ènìyàn bẹ́ẹ̀ ṣe, ó lè pẹ́. Nínú ilé wọn, wọ́n á organize everything kí gbogbo ẹ̀ yóò tó. Wọn sì ní fẹ́ kéèyàn dàrú. Tí onírònú tí ò bá wá fi ara ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run láti ṣiṣẹ́ lé lórí, tó bá ṣe ìgbéyàwó, báwo ni ìjà ò ṣe ní máa wà? Onírònú ni ó ti tó nǹkan ẹ̀. Ìyàwó débẹ̀ ó bá dàrú. Gbogbo ìgbà ni wọ́n máa rojọ́ tí ò yé ara wọn ò bá yé ara wọn, kí wọ́n sì fi ara wọn balẹ̀ kí Ọlọ́run ṣiṣẹ́ lé wọn lórí. Bí ọmọ bá dé ńkọ́, téèyàn bá ṣe ìgbéyàwó á ní lẹ́yìn oṣù 9 àbáyín kó mọ o. Tí ọmọ bá dé, ṣọmọ mọ̀ wípé ibi ni màmá mi fẹ́ kí n máa fi nǹkan kan sí. Kò sí kọ́ ọmọ má dá lérú. Tí ènìyàn bá jẹ́ onírònú tí ọmọ rẹ̀ ń dá lérú, ṣé àwọn pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó ní láti ní sùúrù tó pọ̀. Ohun mìíràn ni wípé he or she is usually on time for appointments. Ibikíbi tí ẹ bá ti pe onírònú sí, tẹ bá sọ fún onírònú wípé ẹ ní ìpàdé ní aago 3, kí aago 3 tó pé onírònú ti dé. Onírònú yìí pẹ́ lọ ibi tí ẹ bá ti lè fún ní àsìkò wípé kó wà níbi báyìí. Onírònú is usually on time for appointments. Ó máa ń keep to the time. Ohun mìíràn ni wípé he or she is wise and quiet. Ọlọ́gbọ́n ni wọ́n. Because ara strength wọn ni quietness. Kí wí kéèyàn dákẹ́ òun ni ara agbára wọn. Ẹni tó bá ti lè dákẹ́ ó máa ronú. Onírònú kì í ṣe nǹkan láì ronú. Ó máa ń ronú dáadáa kó tó gbé ìgbésẹ̀. Tẹ́ bá lọ sí ìpàdé tí onírònú bá wà láàrin yín, gbogbo nǹkan tí gbogbo èèyàn lè máa sọ, àwọn èèyàn ti lè máa sọ jẹ́sí ẹ jẹ́ a ṣe báyìí. Onírònú lè má fọhùn. Ṣùgbọ́n nígbà tí onírònú á bá sọ̀rọ̀, ọ̀rọ̀ ẹyọ kan, ẹ̀ẹ̀kan ṣoṣo tó sọ̀rọ̀ yẹn, ẹ rí ọgbọ́n mú jáde.
ara àwọn ìwà tí ó dára nínú àwọn onírònú nìyẹn. Ohun mìíràn ni wípé he or she is a faithful friend. Onírònú jẹ́ ọ̀rẹ́ tí ó jẹ́ ọ̀rẹ́ tòótọ́, kì í ṣe ọ̀rẹ́ ọ̀dàlẹ̀. He or she is a faithful friend, kò í dalẹ̀ ọ̀rẹ́. Ohun mìíràn tún ni wípé he or she is self-sacrificing. Yeah, he or she could deny himself of his or her comfort to please others. That is it. Ohun mìíràn tún ni wípé he or she loves solitary life. He or she is an introvert. Fẹ́ social life, kì í fẹ́ jáde, ó máa fẹ́ kó nìkan wà, kò fẹ́ràn kó máa jáde, kó máa lọ fún ayẹyẹ, kẹ́ máa lọ káàkiri, kẹ́ máa kíyàn káàkiri, ẹnìkan fẹ́ ṣègbéyàwó à ń lọ, ẹnìkan fẹ́ ṣèkómọ à ń lọ. Ó ṣáà jókòó sínú ilé. Irú ìgbé ayé tí onírònú máa ń fẹ́ láti gbé nìyẹn. Ohun mìíràn ni wípé he or she hates anything shameful. Kò fẹ́ ohun ìtìjú. Ó lè bá yàn jà tó bá ṣe wípé ènìyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ tó súnmọ́ tó ń ṣe ohun ìtìjú. Ó kórìíra ohun tó lè kó ìtìjú bá òun. Torí ẹ̀ ló ṣe máa ń kíyèsára dáadáa kó tó ṣe ohunkóhun. Torí kò fẹ́ nǹkan tó ṣe wípé nígbà tí èèyàn kan bá dé wọ́n máa kan òun lábùkù tàbí pé wọ́n máa sọ nǹkan tí ó jẹ́ pé ojú ti òun rárá. Ohun mìíràn tún ni wípé he or she thinks before he talks. Ó máa ń ronú kó tó sọ̀rọ̀. Kí ẹ tó lè sọ wípé ohun tí onírònú sọ ní tí ó deny pé òun ò sọ, ó máa pẹ́. Ohun mìíràn ni wípé he or she asks for reasons before doing anything. Onírònú kàn lè dìde láti gbé ìgbésẹ̀ lórí nǹkan láì mọ ìdí tí ẹ fi fẹ́ gbé ìgbésẹ̀ náà. Ẹ ní láti ṣe àlàyé dáadáa nǹkan tí ẹ fẹ́ lọ ṣe àti ìdí tí ẹ fi fẹ́ ṣe nǹkan náà kí onírònú tó lè agree pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ ṣe. Onírònú máa ń wádìí nǹkan dáadáa kí ó tó ṣe. Ohun mìíràn ni wípé he or she is very good in anything he does. Gbogbo nǹkan tí onírònú bá ṣe ó máa ń ṣe dáadáa torí wípé ó máa ronú kó tó ṣe. Bí àpẹẹrẹ, kí onírònú tó lè gbéra pé òun fẹ́ lọ sí ọjà, mọ́tò tó fẹ́ wà yẹn gangan á ti lọ wò ó, ṣé ponú rẹ̀ tó, ṣé kò sí nǹkan kan tó lè da mọ́tò yìí láàmú lọ́nà. Ẹ kàn lè sọ fún onírònú wípé ẹ̀ ń jáde, kó onírònú kàn dìde kó dẹ̀ kó sínú mọ́tò. Wọ́n á wo gbogbo nǹkan tó yẹ kó wò tó lè fa ìdíwọ́ tàbí ìdènà lọ́nà tí wọ́n bá ń lọ. Ìdí ẹ̀ nìyẹn tó ṣe wípé àwọn nǹkan tó bá ń ṣe ó máa ń ṣe dáadáa. Ṣùgbọ́n ṣe mọ̀ ọlọ́yàyà ń tiẹ̀ ó lè má ronú tiẹ̀. Ó yá mo ń lọ sọ́jà, kókó sínú mọ́tò, ó di ṣun, ìgbà tó bá dọ́nà epo tán. Mi tẹ̀ wá mọ̀ pé ponú rẹ̀ pọ̀. Ṣùgbọ́n onírònú yóò ti wo gbogbo ẹ̀ kó tẹ̀ tó kúrò ní ilé. Ohun mìíràn ni wípé he or she thinks of the past and the future. Ó máa ń ro àwọn nǹkan tí ó ti là kọjá àti àwọn nǹkan tó wà ní ọjọ́ iwájú. Ó máa ń rántí ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ti àwọn nǹkan tó lè ṣẹjọ́ wájú. Tẹ́ bá lọ bá wípé ẹ fẹ́ ṣe nǹkan, yóò ronú lórí nǹkan yẹn. Nígbà tí a ṣe ní ọdún tó kọjá, kí ló ṣẹlẹ̀? Kí ni yóò sì ṣẹlẹ̀ ní oṣù mẹ́ta sí àsìkò tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Ó máa ń ronú ohun tí ó ti là kọjá àti ohun tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Ibi tá a sì mẹ́nu dúró lórí àwọn tó dára nínú àwọn onírònú òní nípa strength wọn, agbára wọn, ibi tí wọ́n dára sí. Ẹ jẹ́ kí a bọ́ sí àwọn àìlera wọn, temperament, weakness. Ohun àkọ́kọ́ ni wípé he or she is self-centered. Onírònú jẹ́ onímọ̀tara ẹni nìkan. Bóyá ìyàwó ló ti rò wípé mo fẹ́ lọ ṣe window shopping lónìí, pé kí n jẹ́ kí n sáà tiẹ̀ lọ wò ó, ìjọjọ́ tí mo bá rówó màá wá lọ síbẹ̀ kí n wá lọ rà á, kí n sáà tiẹ̀ lọ lónìí kí n wo bishop yẹn ṣe rí. Lè rọrùn fún mi lọ́jọ́ tí mo bá lówó tí mo bá lọ. Tó bá dé ọ̀dọ̀ ọkọ rẹ̀ tó jẹ́ onírònú, wọ́n ní my dear, mo fẹ́ lọ sọ́jà o, mo tẹ̀ kí n tẹ̀ lọ ṣe window shopping náà ni, kí n kàn sí àti ẹ̀ lọ wò ó torí ìjọ́ tí màá bá rówó ẹsẹ̀ mọ̀ yóò tẹ̀ jẹ́ kó rọrùn fún mi, màá mọ̀ ibi tí màá kẹsẹ̀ sí níjọ́ tí mo bá rówó. Onírònú á rò wípé ìyàwó mi ń lọ sí ọjà láì mówó lọ́wọ́ láti lọ ṣe window shopping for what purpose? Kí ni ìdí ẹ̀? Tí àwọn èèyàn bá rí tí wọ́n rí tó kàn rìn káàkiri láì ṣe kó sọ nǹkan nù, irú èèyàn wo ni wọ́n fẹ́ rò pé ó jẹ́? Àwọn tó ní ilé ìtajà tí wọ́n bá kàn wá rí pé ìyàwó mi kàn wọnú ṣọ́ọ̀pù, ó kàn rìn káàkiri láì ra nǹkan kan, ó kàn jáde, báwo ló ṣe máa rí lára wọn? Onírònú yóò ní rárá, ẹ fara yín balẹ̀, nígbà tí ẹ bá rówó ẹ jẹ́ ká jọ lọ sọ́jà, a wà lọ nígbà yẹn, iṣẹ́ gbogbo tẹ bá fẹ́ rà ẹ wà lọ rà. Irú ìyàwó tó ti fi ara ẹ̀ lọ́kàn balẹ̀, tó ti plan, ó ti ṣètò ẹ̀ kalẹ̀ pé mo fẹ́ lọ ṣe window shopping, báwo ló ṣe máa rí lára ẹ̀? Ó máa dá sí ìbínú bíi pé ẹni tó wà selfish ló máa ka ọkọ ẹ̀ sí. Àwọn nǹkan bẹ́ẹ̀ ó lè mú ká sọ wípé wà self-centered.
ohun mìíràn ni wípé he or she is pessimistic or negative. ó ní wípé ó jẹ́ ẹni tí kì í rí n tó dára nínú téèyàn bá fẹ́ ṣe. ó wà negative about things. He or she is pessimistic or negative. Yeah. ohun mìíràn ni wípé he or she is moody. He is moody, he is burning. ṣe pé kò iṣẹ́ ẹni tó fẹ́ràn láti máa lọ sí òde pé ó ti yá à ń lọ sí Paris a fẹ́ lọ ṣe a fẹ́ lọ dárayá a fẹ́ lọ jóni a fẹ́ òun tiẹ̀ kó ṣàdá wà ní. ẹni tí ó bá ní irú ẹni bẹ́ẹ̀ ní ìyàwó tí ọkọ bá wà tó ṣe pé ọmọ jáde ni ó fẹ́ràn kó sáà máa lọ Paris a fẹ́ lọ ṣe àríyá lónìí àríyá lọ́la ṣùgbọ́n ìyàwó rẹ̀ jẹ́ ẹni tí kò fẹ́ràn àríyá tó lọ bá jẹ́ àwọn lọ síbi ìgbéyàwó àbúrò ọ̀rẹ́ mi lọ́la o so kò prepare kò múra o ó lè sọ wípé èmi ò lọ why kí la fẹ́ gé ń bẹ ẹni tí ó ṣègbéyàwó á ṣègbéyàwó á lọ kí ni tiwa ṣé dandan ní ká wà ń bẹ̀ ni àti pé gan-an ẹ̀yin lè lọ represent wa náà ẹ lọ sojú wa ẹ ṣàṣojú ìdílé wa èmi ò lọ́ọ́ bí kẹ́kẹ́ ẹ̀yin mọ̀ pé ẹ̀yin náà ṣàmọ̀ pé mi fẹ́ràn gbogbo kéèyàn máa ṣàyẹyẹ à ń lọ jáde àánú ṣáà fi mí lẹ̀ báyìí tí ìbá wa ṣe ẹni tí òye ara wọn yéra wọn àti ẹni tí Ọlọ́run ràn lọ́wọ́ ṣe pé wàhálà máa ṣẹlẹ̀ nínú ìdílé yẹn bó ṣe rí nìyẹn. onírònú ó jẹ́ nìkan tí kì í fẹ́ jáde so téèyàn bá wò ó èèyàn ló wà bọ́rin bẹ́ẹ̀ ni. ohun mìíràn ni wípé he or she doesn't forgive kì í dáríjì ni. tí ènìyàn bá ṣẹ̀ onírònú ó lè máa sọ nǹkan kan ṣùgbọ́n kí ló ń ṣe ó máa fi pamọ́ sínú. kódà èèyàn lè fọ́ létí kó kàn wo ẹnìyẹn báyìí kó gbójú. tí onírònú yẹn tí kì bá ṣe ẹni tí Jésù ti gba ayé ẹ̀ tó Ọlọ́run ti ṣiṣẹ́ lórí ayé ẹ̀ òṣónú ni wọ́n máa ń perú wọn. Quietness is not gentleness. pé èèyàn jẹ́ni tó lè dákẹ́ kò sọ wípé ó jẹ́ onísùúrù bẹ́ẹ̀ ni ó yàtọ̀ síra wọn. onírònú a máa dákẹ́ so téèyàn bá fi nǹkan ṣe ó lè máa sọ̀rọ̀ nǹkan yẹn lè máa dùn nínú tó ń dùn seriously kó má sọ nǹkan kan ó ń fi sínú ni. ìjọ tó bá máa gbẹ̀san kan tí ẹnìyẹn ṣe ó lè ṣe nǹkan kékeré báyìí lèèyàn ṣe fún un ẹ kàn rí pé ó flare up ẹnìyẹn máa wí pé kí ni mo ṣe tó le tó báyìí tó wá di pé yóò wá bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ ní ọjọ́ báyìí ó rántí bó ṣe nǹkan báyìí ní ọjọ́ báyìí ó rántí bó ṣe nǹkan báyìí bí irú ẹni bẹ́ẹ̀ bá jẹ́ ìyàwó àbí ọkọ nínú ilé ó máa ń ní ìwé tó máa kọ ẹ̀ṣẹ̀ sí. irú wọn máa ní ìwé tí wọ́n ń kọ ẹ̀ṣẹ̀ sí. wọ́n á kọ ẹ̀ṣẹ̀ wọ́n á kọ ọjọ́ wọ́n á kọ àsìkò wọ́n á sì kọ ọdún. ìjọ tí ẹnìyẹn bá wá ṣẹ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa kà á. ṣé o mọ̀ pé ó ṣe bẹ́ẹ̀ ní ọdún tó kọjá ọdún 3 sẹ́yìn ṣé o mọ̀ pé ó ṣe wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní kà á wọn yìí dáríjì ni. ìdí ẹ̀ nìyí tó ṣe wípé tí ọmọ Ọlọ́run bá rí wípé onírònú lòun tó sì rí pé ìwà báyìí ṣì wà nínú ayé òun kó lọ gbàdúrà nípa rẹ̀ torí bí Ọlọ́run ò bá dáríjì wá ibo làwa gan máa wà. Unforgiveness is not part of the fruit of the spirit. So ẹni tí kì bá ti dáríjì ni ó nílò àdúrà torí bí Ọlọ́run gan ò bá dáríjì ìwọ náà ibo ni wàá wà lónìí. ohun mìíràn ni wípé he or she is fearful ó máa ń bẹ̀rù ó jóni. He does not want to take a risk, probably thinking of what if it does not work. bẹ̀rù pé kí ni tí mo bá dáwọ́lé nǹkan yìí kí ni yóò ṣẹlẹ̀ kí ni àbájáde rẹ̀ máa rí sójú òní tì ní. bẹ̀rù ó máa ń jẹ́ kó nira fún wọn láti dáwọ́lé ohun kan. ohun mìíràn ni wípé he or she doesn't want to lead wọn ò fẹ́ ṣe leader torí ṣe pé wọn ò fẹ́ nǹkan tìjú wọn ò fẹ́ nǹkan tí wọ́n á ṣe tí wọ́n á máa sọ pé lágbájá ló ṣe báyìí ó sì pera rẹ̀ lólórí ẹ wo bí gbogbo ẹ ṣe rí ẹ wo bí gbogbo ẹ no wọn ò fẹ́ so wọn ò fẹ́ ṣe lórí tẹ bá fẹ́ yàn wọn ni rárá no please. ohun mìíràn ni wípé he or she doesn't visit kì í bẹ́ẹ̀ ni wò bẹ́ẹ̀ ni onírònú kò lẹ́mìí ìbẹ̀wò ẹ̀ bá sì mọ́ wàá bẹ́ẹ̀ wò o lè mọ̀ kà sí torí òun gangan ìkúkú bẹ́yàn wẹ́n tí ìbá sí bẹ́yàn òbí ni ó ṣe máa bínú péyàn kan ò bẹ̀rù wò oníkálukú ó gbélé wọn. ohun mìíràn ni wípé he or she criticize bẹ́ẹ̀ ni ó máa ń rí àbùkù kéèyàn máa bu ẹnu àtẹ́ lu nǹkan téèyàn ṣe kéèyàn máa nǹkan téèyàn bá ṣe effort téèyàn kan ṣe kéèyàn bu ẹnu àtẹ́ lù ú. èèyàn kan ti ṣe nǹkan tó ti ó rẹwà táwọn èèyàn ṣe wow see how beautiful this house is wow wọ́n náwó sílé ìgan o ẹ wo bí ilé yẹn ṣe fine tó
àwòsí fìlà tó nírònú bá débẹ̀ ni kí náà kọ́ òrọ́dà tó ti ẹ̀ fi kún gan kò tí ẹ̀ fine. Kò sí béèyàn ṣe nǹkan tó onírònú kò ní rí n tó dá ń bẹ̀. Ohun mìíràn ni wípé he or she labels a person good or bad. Ó máa ń sọ pé èèyàn yìí èèyàn burúkú mà ni tàbí èèyàn dáadáa mà ni. Ohun mìíràn ni wípé he or she doesn't take decision in time. Bẹ́ẹ̀ ni ṣe àwọn pẹ́ni tó máa ń ronú yóò ronú pé kílẹ̀ bá bọ̀ ń bẹ̀. So ó máa ń pẹ́ kó tó take decision. Ó máa ń fi nǹkan falẹ̀. So ẹ ti sọ fún onírònú lẹ̀ pé àmọ́ fẹ́ ṣe nǹkan báyìí nígbà báyìí o. So kó tó dìgbà yẹn yóò ti ronú gbogbo nǹkan tó bá fẹ́ rò gbà tí àsìkò yẹn bá tó ohun gbogbo wá bọ́ sípò. Ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ fún onírònú kẹ́ tó ṣe nǹkan yóò máa fi falẹ̀ ní o. Ó lè ní rárá ẹ má ti jẹ́ àṣẹ báyìí. What if this? What if that? Tí nǹkan kan bá ṣẹlẹ̀ ńkọ́? Tí eléyìí tá bá dáwọ́lé tí ò bá ṣe ńkọ́? Tí a bá lọ ńsìn yìí tí kinní kan bá ṣẹlẹ̀ ńkọ́? Ó máa rò ó gbogbo ẹ̀ ló máa rò pọ̀. Bí ọkọ bá mọ̀ wípé onírònú ni ìyàwó òun tó bá ti fẹ́ ṣe nǹkan ní ó kó oṣù 3 àbí oṣù 2 àbí oṣù 4 kó yè tí máa sọ fún un lẹ̀ torí tí ò bá sọ fún un nǹkan á bàjẹ́ torí onírònú yóò ro gbogbo ẹ̀ wò kì í tètè take decision tètè forí nǹkan tì síbì kan. Ohun mìíràn ni wípé he or she is slow to trust people or himself. He does not even trust himself. How much more other people? So kò trust ara ẹ̀ kò gba ẹ̀rí ara ẹ̀ gan jẹ́ ká tó wá sọ pé àwọn ẹni ẹlẹ́ni. So onírònú kì í tètè gbé ọkàn lé ènìyàn. Things to note. Kí ni àwọn nǹkan tó yẹ ká kíyèsí nínú ayé àwọn onírònú? Ara àwọn nǹkan tó yẹ ká kíyèsí ni wípé his or her power is in his or her brain. Agbára rẹ̀ nínú ọpọlọ rẹ̀ ló wà. So kò fẹ́ disturbance. Tó bá ti fẹ́ ronú ó máa wọlé lọ tàbí kó wá ibi tó quiet ibi tó dákẹ́ láti lọ jókòó sí láti ronú. Tẹ́ bá dẹ̀ ti fún lásìkò láti ronú ohun gbogbo yóò yọrí sí rere. Àwa òbí a ní láti kíyèsí àwọn ìwà wọ̀nyí nínú ayé àwọn ọmọ wa. Tí a bá ti mọ àwọn ìwà ìwọ̀nyí nínú ayé wọn a mọ̀ ọ̀nà tá a lè gbà láti lè ràn wọ́n lọ́wọ́. Ohun mìíràn ni wípé his or her motto is love others as yourself. If you don't love yourself, how will you love others now? So motto is love others as you love yourself. He or she is good as a teacher. He can teach. He is a teacher. Onírònú dára fún iṣẹ́ olùkọ́ torí pé tí wọ́n bá ń ṣàlàyé nǹkan wọ́n á ṣe àlàyé ẹ̀ ní ọ̀nà tí ó fi yé ni yékéyéké wọ́n á gbé kalẹ̀ ní ìlànà tí ó fi yé ni. Wọ́n dára fún iṣẹ́ oníwàásù wọ́n sì tún dára fún iṣẹ́ dókítà oníṣègùn. Díẹ̀ lára àpẹẹrẹ wọn nínú Bíbélì ni Mósè, Jeremiah àti Solomoni. Moses, Jeremiah and Solomon. Àwọn yẹn ni àpẹẹrẹ onírònú nínú Bíbélì, the examples of melancholy in the Bible. Mo lérò wípé ẹ̀kọ́ tí a kọ́ lónìí ó yé wa. Bí a bá fi lè mọ àwọn nǹkan wọ̀nyí, ìbágbépọ̀ wa pẹ̀lú ọkọ, aya, ọmọ, bàbá, ìyá, àbúrò, ẹ̀gbọ́n wa yóò rọrùn yóò sì mú àlàáfíà wá. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Ibi tí gbogbo wa kù sí lórúkọ Jésù, Ọlọ́run á tún wa ṣe. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa. Di ọjọ́ mìíràn tí a ó tún máa pàdé, mò ń kí wa wípé ó dàbọ̀.